ọmọ òlàdòdó ẹyẹ ọmọ adétúlà ìní olúwa àṣeyẹ ṣàmọdún o. àpáta ewì ọmọ níyì ọmọ nídẹ nílé ayé orí mi fún mi lọ́mọ ire ọmọ ire tí ó ṣègbè lẹ́yìn mi. òní lọ́jọ́ ìgbé ọmọ adétúlà ìní olúwa ìní Elédùmarè ọba máa wọlé máa rọra ọmọ ire. orí ẹjẹ kó o dàgbà lágbà orí ẹjẹ kó o pẹ́ láyé. èmi kí bàbá rẹ Adédọ̀tun Adétúlọ̀ mo kí ìyá rẹ Ọláwùmí Adétúlọ̀ ẹ̀yin méjèèjì lágbára Ọlọ́run ẹ máa jẹun ìní olúwa láṣẹ Elédùmarè ọba mi. ẹ nílò ń dé sọnù bí ó ṣe fi ọmọ ìní olúwa o máa jó máa yọ òrìṣà òkè tó dá ọ sí dòní òní pa ọ́n kékeré lágbára Ọlọ́run ọba. ilé olùjì nìyẹn ilé olùjì ń bàbá rẹ ńlẹ́ o ọmọ ilé olùjì máa wọlé mara ọmọ olùjì ó ìjẹfọ yìí ìjàwọ̀ erin. mo kí ọ kú ọdún ọjọ́ ìbí tòní ọdọọdún ní sápórúwé ọdọọdún lèrúwá wọ ọdọọdún ló mọ bẹ. alágẹmọ ikú kékeré bẹ́ẹ̀ ni kì í kú májèsí àfi tó bá fọ̀pá ní ìwà dàgbà lágbà wá lówó lọ́wọ́ orí ẹjẹ́ kó sọmọ báwọn òbí rẹ. adéyẹsọlá ọlámi pọ̀ sí lónìí máa kí ọ ó ní kí ọ dáadáa pé bó ti sọ tún èyí lágbára Ọlọ́run ọba wà kú fara rẹ ṣèyí tó ń bọ̀ lọ́nà. ọmọ òlàdòdó ẹyẹ ọmọ adétúlà ìní olúwa àṣeyẹ ṣàmọdún o. Thank you for watching our video and follow us on Instagram, Twitter and Facebook at Apata Ewi. Please don't forget to subscribe to our YouTube channel for more videos. We love you.